I will not end this remarks. Ara ilẹ̀ Haúsá, ẹ̀yin Arewa, ẹ bá wa kìlọ̀ fún Àtíkù o. Kó má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá o. Ẹ kìlọ̀ fún Àtíkù, kó má dá sí ìgbéni sowó tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ bá wa kìlọ̀ fún gbogbo ẹ̀yin ará Nọ́ọ̀tì. Ẹ bá wa kìlọ̀ fún Àtíkù kó má dá sí o, kọ̀ọ̀kan o. Fálànà rántí ẹ tara ẹni láàrán o. Ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó dé North. Ntí ọ̀kan Àtíkù ní South West ní nanú sí wọ́n ti fẹ́ politicize gbogbo ẹ̀. Fálànà rántí ẹ Àjàlá tá nà ẹ̀yin náà nìyẹn o. Àtíkù Barandi tí Sunday Igboho bá lóun fẹ́ wọnú bóun fẹ́ flush tàbí òun mọ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kọ̀kàn ẹ́ o má dá sí ọ̀rọ̀ South West kọ̀kàn ẹ́ o. Àwọn ọmọ ìyá rẹ tí wọ́n ń ṣe bandit kiri tí wọ́n dá tán da gbogbo tán sọ pé àwọn làwọn ní Nàìjíríà. Àwọn ọmọ ìyá rẹ tán sọ pé àwọn làwọn ní Nàìjíríà tí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ onílẹ̀ àwọn ní kó lọ máa bá sọ̀rọ̀ o, lọ bá wọn sọ̀rọ̀ o. Gbogbo fèlèfèlè tí wọ́n ń ta fèlèfèlè kiri gbogbo South West yìí òṣèlú tí wọ́n fi ṣe ni o, tí wọ́n bá aláwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè wọnú gbó tí wọ́n o a ní wọn o. Aláwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè wọnú gbó tí wọ́n ṣùgbọ́n láì sí àṣẹ ìjọba ẹni ọba dán wò ọmọ adán tán. Ìgbòho ṣe bẹ́ẹ̀ ń jó ní ìkíná fi san fún un. Kíná fi san fún Ìgbòho. Ìgbòho tó ṣe bẹ́ẹ̀ ń jó ní kíná fi san fún un. Ẹ sọ f'Àtíkù kó má gbé ẹnu ẹ̀ nígbèkúgbè sí olóyè Sunday Igboho mọ́, kó dẹ̀ má gbé ẹnu ẹ̀ nígbèkúgbè sí Tinubu. Ọdún tó ń fi wà níjọba kí ni torí gbèsè gbogbo wàhálà tí wọ́n dá kalẹ̀ òun náà kọ́ ni bàbá Tinubu òun kọ́ náà yan. Gbogbo wàhálà tí ṣé Tinubu ṣèjọba kọjá Èkó kọjá ilẹ̀ Yorùbá rí ni? Ṣé Tinubu ṣe ìjọba kọjá ilẹ̀ Yorùbá rí ni? Ìjọba àkọ́kọ́ tí Tinubu ṣe tó kárí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Nàìjíríà àkọ́kọ́ náà lélẹ́yìí. Ọdún tí Àtíkù Barandi tó ti ń ṣe tó ti wà pẹ̀lú àwọn tẹ́jọ́ ń ṣèjọba kí ni tán rí yanjú? Àbí kákówó jẹ kákówó òlù náà. Ó ń gbé ẹnu ẹ̀ nígbèkúgbè gbogbo ẹ̀yin ará North ẹ̀yin Arewa ẹ̀yin Haúsá àtẹ̀yin Fúlàní yẹn tẹ́ ń terrorize gbogbo ilẹ̀ wa nílẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú kẹ́ ẹ lè bá campaign against Tinubu torí second term tí ń bọ̀ yìí lọ́jọ́ kẹ́ ẹ máa dán gbogbo tẹ́ ń dáwò yẹn wo. Ẹni ọba gbárọ wá náà lọ máa gbárọ lọ. Ẹ̀yin lẹ kó àwọn ọmọ ìyá yẹn wá sílẹ̀ wa kó wá máa dalẹ̀ wa rú. Ẹ máa bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ìyá yẹn kò nílẹ̀ wa o. Ẹ máa bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ìyá yẹn kò nílẹ̀ wa o. Gbogbo ẹ̀yin àfáà súnà tẹ́ sì support wọn ẹ tètè máa kẹ́rù yín kò nílẹ̀ ẹ kẹ́rù yín kò nílẹ̀ Yorùbá o. Gbogbo ẹ̀yin àfáà súnà gbogbo ẹ̀yin tẹ́ pè ayé láì ẹ̀yin extremist yẹn ẹ̀yin tẹ́ pè ayé náà àfáà súnà yẹn tó yẹ pé extremist ní ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ pè ayé láì àfáà súnà tẹ́ support táwọn Boko Haram ṣe ẹ tètè kẹ́rù yín o. Gbogbo yín la máa papọ̀. Ọjọ́ tí àwọn Boko Haram bá ṣe wàlímà fún àwọn ọmọ gbogbo ẹ̀yin àbá súnà ẹ gbọ́dọ̀ má lọ. Torí àwọn alùsúnà wọ́n ń pè mọ́ra wọn pé alùsúnà làwọn. Ó túmọ̀ sí pé súnà tẹ́ fẹ́ máa preach ẹ̀yin kàn fọgbọ́n ṣe tí nínú ìgboro ni. Súnà tẹ́ fẹ́ máa preach fún wa. Àwọn ni wọ́n rán. Faliyadi àkú kọ̀lílá ń wálé yàbùkú kẹsìrà ń jẹ́sà áńbì má kánú yẹ́sìbú náà. Olúwa sọ oníkálukú lẹ́san.
ẹ máa sun ẹkún ẹ jẹ́ kó jẹ́ kẹ́kún rẹ̀ ọ̀pọ̀ torí tí ń bẹ ńlẹ̀ yìí ó kọjá agbára ìjọba n tó ń bẹ nílẹ̀ yìí ó kọjá agbára ìjọba jẹ́njẹ́ sí ìwọ tó ọba lè ṣe tí wàá fi protect ti ara rẹ àtàwọn ẹbí rẹ n tó burú jù ó ní kí wọ́n mú bàbá lójú àwọn ọmọ àtìyàwó rẹ̀ kí wọ́n máa nà án káwọn ìyàwó àti bàbá tó yẹ kó gba ìyàwó àti àwọn ọmọ lẹ̀ kí àwọn kan dẹ̀ wọlé kí wọ́n wá dá bàbá kúnlẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ tí ò sì sẹ́nì kankan tó lè ràn wọ́n lọ́wọ́ sẹ́rí bó burú jáì mò ń já ọ sí gbogbo ohun tó o bá mọ̀ tó o bá lè ṣe tó o bá mọ̀ tó o bá lè ṣe tó lè jẹ́ protection fún wọ àtàwọn ọmọ rẹ àtìyàwó rẹ má dá àwọn alùsùnà kankan lóhùn tètè ṣe o tó bá jẹ́ pé sáàmù kan lọ́mọ tó dá ọ lójú tó máa jẹ́ protection fún wọ àti ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ní tí ń bẹ nígboro lẹ́nìí tílẹ̀ má yìí as of today ìjọba gan òrìra wọn gbà lẹ́ o àwọn tí wọ́n kó lọ nílọrin níjọ́ òní ìwọ̀n àríyàn gbà up to this moment o àwọn ẹwọ oyè almost 20 days nínú igbó tó ti kó àwọn ọmọ ọlọ́mọ lọ láti ìlú Ògbómọ̀ṣọ́ sí ẹni pé ìjọba gan they are incapacitated ìjọba gan ní nǹkan kan tán lè ṣe sí o ìwọ ni kó o má fi ẹ̀mí ara rẹ àtàwọn ọmọ rẹ àtàwọn ẹbí rẹ ṣòfò tó bá jẹ́ pé tí àkàn lọ mà má jẹ́ káwọn alùsùn náà kan kọ̀ndẹ́mù tí alùsùn náà kan bá kọ̀ndẹ́mù kankan láàkókò pé kíní kan ọ̀dà ẹ̀yìn alùsùn náà bẹ́ẹ̀ yẹn ọ̀yá ẹ̀wọ̀n ọ̀nà gbó lọ ẹ̀yìn alùsùn náà wádìí jàmáà tẹ́ ń kọ̀ndẹ́mù gbogbo nǹkan ọ̀yá ẹ̀wọ̀n ọ̀nà gbó lọ ẹ lọ fèsì àwọn tó ń pa àwọn èèyàn ẹ̀ ń kọ̀ndẹ́mù pé ẹ̀ ń bá di tíà dídí ọ̀tọ̀dá kíní kan dídí ọ̀tọ̀dá ẹ̀ má ṣègbẹ́rẹ́ ẹ̀ má wẹsẹ̀ ntọ́ bá máa ṣe tọ́ bá máa tako ìlànà Ọlọ́run ní kò má ṣe gbẹ́rẹ́ sísè ọ̀tako ìlànà Ọlọ́run èyí tí ń jẹ́ ìsìn lọ́hun ìbáàdà ṣíṣe láàrin ìwọ àtọlọ́run bá rẹ lọ́wà kì í ṣe láàrin kọ̀ọ̀kan ẹ̀dá kankan nígbà kálukú bá déwájú Ọlọ́run àjọ máa rò ó ẹni ọba fẹ́ dọ́lọ́mọ kódà kì í ṣe kéèyàn ó publicize tí bá ń ṣe ní pé káwọn èèyàn lè mọ̀ pé mò ń sin lọ́hun bí ṣe yìí lọ ọmọ sáṣí ní gbangba wálé àdé ìsìn lọ́hun èyí tí ń jẹ́ ìsìn lọ́hun ó ń bẹ láàrin ẹ̀dá àtọlọ́run rẹ̀ ìntọ́ bá ti ń ṣe tí gbogbo èèyàn bá ti mọ̀ sí ó ti di sí àárí mi àwọn wòlíì Ọlọ́run ẹ̀ lè mọ̀ pé wòlíì Ọlọ́run ni wọ́n gbogbo àwọn wòlíì Ọlọ́run ẹ̀ lè mọ̀ pé wòlíì Ọlọ́run ni wọ́n gbogbo ohun tó lè máa ṣe tí gbogbo èèyàn ò fi fojú sí wọn lára wọn ní sí gbangba kọ̀rọ̀ náà ti ṣe ìwọ tó ń lọ mọ́sáàsì ọwọ́ amọ́ tẹ́súbí 1000 kẹ́lẹ́ bá wà kó lọ mọ́sáàsì ṣé sin lọ́ọ̀ ni àbí sí àárí mi ẹni tí ń sin lọ́hun òun lẹni tó yẹ pé ìsin lọ́hun ó wà láàrin ẹ̀dá àti kíni àti Ọlọ́run bá rẹ̀ àtọlọ́run bá rẹ̀ gbogbo wàlùsùnà tó ń kàn dẹ́mu ẹ má sìn gbẹ́rẹ́ ẹ má sìn gbẹ́rẹ́ ẹ má wẹsẹ̀ tó bá jẹ́ pé gbẹ́rẹ́ lọ máa sín tó bá mọ gbẹ́rẹ́ kan tó bá tètè sí fún gbogbo àwọn ọmọ rẹ níbi tí nǹkan lọ yìí oníkálukú ọmọ fi tracker sọmọ rẹ lára o mo ti fẹ́ order tracker máa order tracker máa fi tracker sí ìyàwó mi lára máa fi sọmọ mi lára máa fi mẹgàn máa mú tracker kiri àwọn àfi àpò rẹ sórí orí fóònù àjọ máa track ara wa kiri torí pé ìwọ ni wàá protect ìwọ ni kò máa bó ṣe find the protection fún ìwọ àti àwọn immediate family rẹ tó failure to do so you are on your own you are àmọ́ tán kó láti ẹjọ́ yìí tó ẹgbẹ́ di àwọn rẹ̀ nìkan kan gbà wọ́n lẹ̀ àwọn ẹbí wọn kan sunkún kiri ni wọ́n ń ké kiri àwọn ẹbí wọn sunkún kiri wọ́n ń ké ní gbogbo lójoojúmọ́ sórí báyẹn bọ́n ṣe máa postpone rẹ̀ bó tí nǹkan mi ò tó fi ṣẹlẹ̀ látò ìgbàgbé yẹn nìyẹn a máa solution sí a ṣe tí ìjọba ọ̀ máa sọ tí gbogbo èèyàn tó fi gbàgbé nǹkan mi ò tó ṣẹlẹ̀ ní ọba ní tó ń kálukú ọba tó gbójú mbẹ lábà tó máa rán mi sẹ́wọ̀n pé wàhálà never finish on social media sọ́ọ̀mà wàhálà never finish on social media ojoojúmọ́ ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí nǹkan mi tó lágbára bá jù yẹn lọ́ba tó ti ṣẹlẹ̀ á tún gbàgbé yẹn títí lọ́rin ta ló lè mọ̀ pé wọ́n ti gba àwọn ọmọ yẹn dìsìn wọ́n pọ̀ náà lù wọ́n pa ìmọ̀ye èèyàn wọ́n pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn wọ́n dẹ̀ kó gbogbo àwọn èèyàn lọ gbogbo aráàlú wọn kó wọn lọ nugbó ọ́tìrì sí wọn rí wọn gbà ìmí ètò ṣẹlẹ̀ aláàbí sọ nǹkan kan lórí yẹn mọ́ àtúnrán mi ilé ètò ṣẹlẹ̀ ní ìsìn àtúntì ń post wa
àgbà wọn kẹ́nẹ́kan lọ́sẹ̀lẹ̀ àwọn kẹ́nẹ́kan àwọn tó dẹ̀ sọ pé àwọn volunteer àwọn lè wọnú igbó lọ bíi Sunday Igboho wọ́n ní àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n aláwọ̀ àwọn tó fẹ́ fẹ̀mí ara wọn lélẹ̀ pé ẹ jẹ́ àwọnú igbó tí wọ́n lọ ká máa wá wọn kiri. They never allow them to go torí pé wọn àfẹ́ kan gboríyìn wọ́n mọ̀ pé táwọn yẹn bá lọ tán bá ṣiṣẹ́ yẹn tó bá ṣàṣeyọrí wọ́n á gboríyìn wọ́n á máa bú àwọn. gbogbo ẹ̀yin alùsùn náà tẹ́ ń pariwo má sì gbẹ́rẹ́ má lọ sẹ́ tó o bá ní òka jẹ́njá ẹ sí tó o bá ní òka tó ṣiṣẹ́ dáadáa tó o mọ̀ pé tẹ́nìkan bá dá ọlọ́nà tí wọ́n bá ìbọn ò ní wọlé tẹ́ni tó o bá gbá lòka yẹn tàbí ọkàn búyè pẹ̀ ẹni ọba dà sí ilẹ̀ ní gbogbo wọn lọ tètè lọ sí o má jẹ́ káwọn alùsùn náà má jẹ́ gbàǹtọ́ dájú ń bẹ lára lọ́wọ́ rẹ̀ dọ́ sọ́nu o àwọn ọlọ́pàá gẹ́gẹ́ máa fẹ́ wọlógbó wọ́n ní bulletproof o nǹkan kan ni wọ́n fi ṣe bulletproof o nílẹ̀ Yorùbá àwa náà ni we have our own bulletproof àwa náà ní bulletproof títí wa o tó o bá ní òka tó sú ọ tàbó ní nǹkan ìbọn tàbó anything tó o bá ní tó o lè fi protect ara rẹ àlẹ́ mi máa ra tracker mo ti fẹ́ máa order fún tracker mo ti rí online máa order fún màá ọ̀dà títí tọ̀dọ̀ mi títí ìyàwó mi títí àwọn ọmọ mi tó bá ti ń lọ school ní màá fi tracker sí wọn lára ìyẹn tracker títí òyìnbó ni o lẹ́yìn èmi tó tún wá sí tracker títí ìbílẹ̀ màá ṣe o traditional tracker tó jẹ́ títí tracker títí ìbílẹ̀ màá tún máa gbé kọ́ wọn lọ́rùn wọ́n tó bá kọlù wọn ọ kọlù jàngbọ̀n. ìwọ tó bá dúró pé ó dìgbà tíjọba bá tó dé ìjọba lòun wò ìwé ògùn bàbá ńlá bàbá rẹ ń bẹ lọ́wọ́ rẹ tó jẹ́ pé àwọn ìgbìyànjú tó lè ṣe tí ọ̀tá kó tọ́lọ́run o májèèyàn fi rọ́gbà tí ń bẹ tó dáa tí ń bẹ lọ́wọ́ ẹ̀dánù o ká ṣe nǹkan àbá ọ̀tá kó tọ́lọ́run o ká ṣayẹtọ̀ ọ̀tá kó tọ́lọ́run o àwọn tán ló takùtọ̀ lọ́hùn àwọn dání ìsìn sáwọnú ogbó tì wọ́n ṣé bọ́ ọmọ ìyá wọn ni àwọn tán bẹnu ogbó yẹn tán sọ pé wọ́n ní àwọn alùsùnà tí bá sì ṣe wà nímọ̀ wọ́n fẹ́ ṣe wà nímọ̀ fáwọn ọmọ àbíyànjá tẹ́ ẹ̀ bá lọ kò ní ra gbá fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé tẹ́ ẹ̀ gbogbo ẹ̀yin àwọn alùsùnà kan bẹ wọ́n ń bá wa ṣe àjọ ń ṣe ni tọ́jú àwọn alùsùnà gidi ṣùgbọ́n àwọn alùsùnà yẹ̀yẹ́ kan bẹ pé gbogbo nǹkan kódà lójú wọn ẹlẹ́bọ ní alójú wọn kò ní jẹ́ tẹ́ ẹ̀ bá wọlúgbó lọ́tọ̀ àwọn ọmọ ìyá yín ẹ kẹrù yín kẹ tọkẹ mọ lọ ẹ tètè lọ bá àwọn ọmọ ìyá yẹn nugbó àbẹ̀rí nígboro mọ́ o àbẹ̀rí nígboro mọ́ o ìwọ kan tó bá díwájú mi tó bá sọ pé yọ àlùsùnú wálé jàmá máa gbá etí ẹ̀ dànù ni o tètè wọnú ogbó táwọn ọmọ ìyá rẹ lọ àwọn ọmọ ìyá rẹ ń bẹnu ogbó àáfàá ni mí àáfàá tí mo sì tí àárín èmi àtọlọ́run bá sì gàn ìwọ kọ́ ló ń ròyìn Ọlọ́run fún mi gbogbo tó dáa tó mọ́ ìlọ́lọ́run ọba fẹ́ n tí ọ̀dá tí ọ̀mọ́ ká pààyàn ká bà tèèyàn jẹ́ ká fi tẹnìkan tó tẹ́ tí wá sí gbogbo tó lọ́wọ́ ọba ọ̀fẹ́ nìyẹn which I know that. ẹ máa tako wàlímọ̀ ká máa tako àwọn alùsùn náà wọlé jà máa àwọn wèrè tẹ́ ń bẹ́ẹ̀ nogún yẹn ṣe bí sọ́yẹ́ kan ṣe wàlímọ̀ báwọn ọmọ ṣe bí àràmù ni wàlímọ̀ ṣiṣẹ́ ibi tẹ́ ti mà pọ̀ lórí ibu ni wọ́n nìyẹn àwọn alùsùn náà tán bẹ́nu ogbó tẹ́ náà tó fẹ́ ṣe wàlímọ̀ fọmọ ká ṣe wàlímọ̀ fọmọ àràmù ni sí ànábì ṣe wàlímọ̀ fọmọ. ẹ má bínú o ẹ wá jẹun ọ̀rọ̀ yẹn ń ká mi lára. àwọn náà bẹnu gbó tán láwọn bẹnu gbó ọmọ tí ìsọmọ ọmọ tí ìsọmọ mùsùlùmí bẹnu ọmọ tán kó lọ ọmọ babaláwo bẹnu ọmọ tán kó lọ kí ni rísìn tán fi agídí tí wọ́n fi kún ọmọ ọlọ́mọ ní kùránì àwọn tó wá láwọn fẹ́ẹ́ ti wàlímọ̀ àwọn tó wà náà sọjọ́ wàlímọ̀ sáà lọ́bí ti fọ́ bídíà ni wọ́n ṣe alùsùn náà gidi lẹ́yìn mọ̀ pé ìkà ni wọ́n tó bá ní ọṣẹ gidi
ọṣẹ àlùgidi ṣe máa wẹ̀ ṣùgbọ́n kó gbé lórí pé gbogbo tó bá bá lò agbára Ọlọ́run náà ni Ọlọ́run ni ó fàṣẹ sí ṣùgbọ́n pé kò dá yẹn kò sí tí ò dá. Àtíkù wa ń gbé ẹnu nígbèkúgbè torí Àtíkù gangan ẹ bá mi ránṣẹ́ sí Àtíkù Báràndì kó má gbé ẹnu sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá mọ́ kó má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá mọ́ kó rántí wọn àwọn ọmọ ìyá rẹ̀ tá fẹ́ jogún gbogbo Nàìjíríà kó lọ bá wọn kó rántí wọn tó bá dẹ̀ jẹ́ pé òun ló rán wọn kó fẹnu ara rẹ̀ sọ pé òun ló rán wọn kámọ̀ ẹ wá da gbogbo ayé sínú wàhálà ẹ da gbogbo ayé sínú ìlà yìí lọ gbogbo wa ò lè sùn náà lé mọ́ tóní kálukú bá sùn ojú kan la fi sùn àdíjú ojú méjèèjì ò ṣeé dì nínú ilé mọ́ ẹni ó bá fẹ́ sùn ó díjú kan yà kan ni tó bá mọ tí àtò lè ṣe tó ṣe fúnra rẹ̀ tó máa dè mara kiri tó máa dè mọ́ di àwọn ọmọ rẹ̀ tó bá ti lọ skul dè mọ́ wọn lára kọjí wo aṣọ kan lé lórí ká tó wọ aṣọ skul ẹni tí àtọ bá mọ̀ ntọ́ bá mọ̀ tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ tó jẹ́ nǹkan tí àgbákò fi ní kọlù yàn táwọn fi ní jí ọmọ rẹ̀ gbé tètè ṣe o má dúró dèjọba o. Má dúró dèjọba o. Má dúró de ìjọba kankan o pé ìjọba kan ń bọ̀ yọ wá ràn ọ́ lọ́wọ́ ìjọba kan ò ní wá ràn ẹnì kankan lọ́wọ́ àwọn gan òríra wọn ràn lọ́wọ́. Àtíkù fẹ́ mọ blame Tinubu kí ló kan Tinubu ṣé kò mọ fáwọn àwọn gbogbo àwọn gọ́vnọ̀ wa àwọn gọ́vnọ̀ ẹbí wọ́n lè rẹ̀ náà wọ́n ń gbowó security force tí Tinubu ń kó fún àwọn gọ́vnọ̀ kí ni wọ́n fi ń ṣe. Ṣé Tinubu ló máa wá sílẹ̀ Yorùbá máa wá bá wa sọ̀lẹ̀ Yorùbá ṣé Tinubu ló máa wá sí Ọ̀ṣun state wa máa bá wa sọ Ọ̀ṣun ṣé Tinubu ló máa lọ máa bá wọn sọ Ọ̀yọ́ ṣé Tinubu ní lọ máa bá wọn sọ Ògùn owó tí Tinubu ń fún wọn kí náà fi ń ṣe ṣé bó kó lé wọn lọ́wọ́ pé owó ẹ̀mí àwọn ará state yìí rèé owó ẹ̀mí wa ní fún wọn pé ká fi máa sọ life and our property ká máa sọ life and our property owó tí ń fún wọn nìyẹn kí ni wọ́n fi owó yẹn ṣe. Don't ever blame Tinubu for this. Ẹ ní láti blame Tinubu igi kan kì í dágbó ṣe igi kan kò lè dágbó ṣe ẹni tí Tinubu lè ṣe náà ló ti ṣe yẹn so fowó jẹ wọ́n yà security force tí ń fún wọn so fi security force jẹ wọ́n yà ẹmọ ìtẹ́nì kọ̀ọ̀kan gbà ní ṣe ẹmọ ìtí state kọ̀ọ̀kan gbà ní fún security force kí ni wọ́n fi ń ṣe. Mo sọ njó ní pé at least state kọ̀ọ̀kan kò yẹ kó mọ̀ ní helicopter ó kéré tán bíi márùn ó kéré tán nìyẹn kò yẹ kí state kọ̀ọ̀kan mọ̀ ní helicopter márùn àti drone tí ò tiẹ̀ níye tó jẹ́ security drone. Wọ́n ń gbowó wọ́n ń ṣàpapín owó wọ́n ń gbowó wọ́n ń ṣàpapín owó gbogbo àwọn security men bí uniform wọn gbó kò sẹ́ni tí ó rà míì fún wọn kò sí enough ammunition gbogbo so báwo lẹ ṣe fẹ́ kílù orí bó ṣe kílù orí lélẹ́yìí bá travel out now àrí bí lùsẹ̀rí now àrí bí lùsẹ̀rí. Mo lọ China tí mo lọ mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ níbẹ̀ mo dé ìlú China kò sólé ìlú China tó bá rajà ibi ọba gbé ọjà rẹ sí kọ̀sẹ̀ tí ó gbé ẹnìkan kan ọ̀dẹ̀ lè rí security níta ò lè ráwọn ọlọ́pàá yẹ́yẹ́yẹ́ ìwọ gbé ẹnìkan kan ọ̀nà ilé ọkiri inú ibi tó ń gbé ni wọ́n ti wá mú ẹ wọ́n ní enough CCTV camera tó bá jókòó ta camera ń wò ẹ́
bó o jókòó nù ilé rẹ kámẹ́rà ń wò ẹ́, bó o jókòó pàṣẹjì kámẹ́rà ń wò ẹ́, bó o rìn lórí títì kámẹ́rà ń wò ẹ́, gbogbo bí ọba wà kámẹ́rà ń bẹ́ẹ̀ anywhere kámẹ́rà ń bẹ́ẹ̀. Báwo ló ṣe fẹ́ misbehave, báwo ló ṣe jalè, kò sẹ́ńtì ẹnìkan kan ò lé ẹnìkan kan kiri. Àlọ́ ọ̀rẹ́ mi kan ó rí ẹrù ńlá ni o, ẹrù tó wọ́ ti millions of naira ọba gbé fúnra rẹ̀, kọ́mọ̀kọ́mọ̀ gbé, kì í ṣe pé ó gbé láti jí o, ó gbé pé ọmọ ẹni tó ní ohun àtẹni ẹjọ́ wọkọ̀ papọ̀ ní ẹni yẹn wá jẹ́ Gania, ìyẹn wá gbàgbé ẹrù sínú ọkọ̀. Ọba wò pé kò ń bá gbé pé bóyá òun ò rí. Ọba délé ọba sọ ọba ó ń wá kiri ni o, torí kì í ṣẹrù tó lè gbé, kò ṣeé jí gbé, ó ń wá kiri nígbà tó wá tó sú ó di wàhálà sí lọ́rùn tán, torí pé òun gan ọ̀rọ̀ ayé ìrojú ara rẹ̀ ìfẹrù wẹ́ nìyẹn kí kò síbi tí ó gbé sí, kò sì ṣeé gbé wá Nàìjíríà. Airport náà ti mú ó padà lọ gbé ẹrù yẹn, ó padà mú lọ sí police station wà, ó padà lọ gbé ẹrù yẹn sí police station. Ṣé tó bá jẹ́ Nàìjíríà ẹnìkan máa fẹ́rù ẹnìkan kiri ẹrù millions of naira, ẹrù millions of naira. Gbogbo ọjà táwọn tá a jọ lọ China tí wọ́n rà iwájú ta báyìí náà kó sí, láwọn ọjà tí ọjà millions of naira wọ́n bá wọn já síwájú òtẹ́ báyìí ni, àárín 3 days wọn àkó wọlé, ẹnìkan kan ọ̀dẹ̀ débẹ̀. Nàìjíríà ìwọ gan tó ọlọ́jà gan ò múra wá jí ẹgbẹ́ ká tó wá sọ ọjà tó gbé lọ́wọ́. Kí là ń bá ká? Kí là ń bá ká? Gbogbo àwọn gómìnà yẹn wọ́n ṣe dáadáa, àwọn gómìnà wa wọ́n ṣe dáadáa rárá, wọ́n ṣe dáadáa rárá. State mélòó ló ní helicopter? State mélòó ló ní helicopter? Àwọn èèyàn kan wá volunteer ara wọn pé àwọn fẹ́ wọnú igbó, wọ́n tún wá ń decline torí kí wọ́n bá kí àwọn èèyàn má bá gba oríyìn nǹkan yẹn. Ṣé ẹ dákun kí ló ṣe yẹn ló yẹ ká máa rò, àbí káwọn bóòlù àwọn tí ń bẹnu gbó, àwọn tí wọ́n jí gbé, kí ni safety wọn? Kí ni safety wọn? Láti ọjọ́ tó ti wá gbé wọn lọ tán láwọn ó ṣe nǹkan sí, kí náà ti wá rí ṣe sí? Kí náà ti rí ṣe sí? Kí ni tí wọ́n ti rí ṣe sí? Alijasau min jinsi li hamali, alijasau min jinsi li hamali. Oníkálukú kẹsàn ṣe rẹ o, oníkálukú ẹ jẹ́ á ṣe dáadáa, ẹ jẹ́ á ṣe dáadáa. Ìgbẹ́wọ̀ gbogbo anybody mo já ọ sí ni, anything tó bá mọ̀ tó lè fi protect ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀, lọ ra tracker o, wọ́n ń ta tracker, máa fi tracker sáwọn ọmọ rẹ̀ lára, fi tracker sí wọn lára, tracker tó sì fi sí wọn lára o lè bá wọn ṣe bí báńdì tàbí tó fi sí wọn lọ́rùn ibi tí àti ní rí yọ, kọ́ lọ bá wọn gbá láwọ kán máa gbé kiri, tó bá even tó bá ṣeéṣe kán máa rí omi tracker kán mí kán má bàa sọnù, tó bá wá ṣe é mì ní ẹnìkan mi ò tó bá ṣe é mì bó jẹ́ rẹ̀ pé tracker ò ṣe é mì. So lóga ni mo ń sọ fún ẹ yẹn, gbogbo ibi tó bá fi sí lára àwọn ọmọ rẹ tí tracker yẹn ò fi ní sọnù, máa fi tracker sáwọn ọmọ rẹ lára, gbogbo bí wọ́n bá ń lọ application rẹ ti máa wà lórí fóònù rẹ, wàá máa monitor wọn kiri ni, wàá máa monitor àwọn ọmọ rẹ kiri ni. Yàtọ̀ sí tracker àwọn òyìnbó, we have our own traditional tracker o. A ní air force kò dàbí ẹni ẹtì ẹ nípa kò dàbí pa ní air force, a ní àwọn navy kò dàbí pa ní navy, a ní àwọn sọ́jà kò dàbí pa ní sọ́jà, a ní àwọn ọlọ́pàá kò dàbí pa lọ́lọ́pàá. Kí wàá ní sálárì tẹ́ ń san fún gbogbo wọn? Ní sálárì tẹ́ kàn wéèsì owó kiri, tí ó bá sí sọ́jà ń lù, tí ó sì navy ń lù, tí ó sì air force ń lù, tí ó sì ọlọ́pàá ń lù, ká mọ̀ pé ò sí kóníkálukú ọmọ sọ́ra rẹ̀, kóníkálukú ọgbọ́dẹ, kóníkálukú ọgbà ọdẹ, kóníkálukú ọgbọ́dẹ. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá gan wọ́n ń gbọ́dẹ, iléeṣẹ́ ọlọ́pàá ti ń gbọ́dẹ.
There is not enough ammunition. Ọlọ́pàá táwọn àbí tí wọ́n bá wọ̀lú ọlọ́pàá ó sá lọ wọ́n á ti station wọ́n á sá lọ ni because they have no enough ammunition to face them. They have no enough ammunition to face them. Àwọn náà lẹ́bí náà àwọn ọlọ́pàá wọ́n ní ẹbí kì í ṣe pé àwọn ọlọ́pàá yojo àwọn ọlọ́pàá náà yojo ẹjẹ́ aṣọ fact àwọn ọlọ́pàá ò ya ojo àwọn tí wọ́n lè ṣiṣẹ́ tí wọ́n lè fèsì àwọn èèyàn wọ̀nyí wọ́n ń bẹnu sí ọlọ́pàá ṣé wọ́n fún wọn ní ọ̀dà ni àwọn sọ́jà wa ò yojo àwọn nẹ́fì wa ò yojo àwọn èèyàn wọ̀nyí àwọn bí Àtíkù náà jẹ́ kárí sẹ́sẹ́ àwọn èèyàn bí Àtíkù tó ń gbẹnu nígbèkúgbè lórí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá k'Átíkù bára ní kó gbẹnu ẹ̀ sọ́hùn má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá Fálànà rántí ẹ tara ẹni làárán mélòó nínú àwọn ọmọ ìyá rẹ tí wọ́n ti jí gbé ní nọ́ọ̀tì mélòó nínú wọn ló ti rí gbà àwọn méjì kan àwọn bàbá méjì kan mo rí wọn lórí social media àwọn bàbá àgbàlagbà méjì tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ kí lórí ṣe sáwọn ọmọ ìyá rẹ yẹn ṣé èso ọmọ ìyá rẹ ni wọ́n ọ̀rọ̀ tiwa nílẹ̀ Yorùbá ló wá fẹ́ dá sí má ṣe politics pẹ̀lú ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ẹ má fi tó ṣẹlẹ̀ ẹ má fi tádé sí bàbá Tinubu ẹ má fi tádé sí bàbá Tinubu fún àwọn gómìnà ní security vote kò fi security vote jẹ wọ́n níyà let us call a spade a spade tá a bá máa bá Tinubu wí á bàbá bá wí láàyè ọ̀tọ̀ let us call a spade a spade tá a bá sọ ti ntí bàbá Tinubu ọ̀nà tí wọ́n lá ibi tí wọ́n ti lack ntí wọ́n láàkì a máa sọ tí wọ́n fún ọlọ́run láàyè ọ̀tọ̀ tó bá jẹ́ pé bàbá Tinubu fi owó jẹ àwọn gómìnà níyà ni security fún tó bá fi jẹ wọ́n yà ni a máa sọ̀rọ̀ lórí ẹ̀ elaborately bàbá ò fi owó jẹ wọ́n níyà náà kí ló dé táwa fẹ́ máa di ẹ̀bi tí Àtíkù fẹ́ máa di ẹ̀bi state ru bàbá tó wà ní federal wọ́n fẹ́ politicize everything wọ́n á dojú àwọn èèyàn kọ ẹni tí ń ṣe tara ayé wọ́n á sọ ọ̀rẹ́ dọ̀tá wọ́n fẹ́ sọ ọ̀tá dọ̀rẹ́ wọ́n á sọ ọ̀rẹ́ dọ̀tá ojú ti là oníkálukú ti máa ń tí ń ṣẹlẹ̀ oníkálukú ti máa ń tí ń ṣẹlẹ̀ àwọn gómìnà yẹn wọ́n ti dáadáa police station mélòó ló ní mọ́tò police station mélòó ló ní mọ́tò police station mélòó ló ní mọ́tò police station DPO mélòó gan ló ní mọ́tò ara rẹ̀ tí ń gùn lọ sí ibi iṣẹ́ salary wọn kankanra mọ́tò ni salary wọn kankanra mọ́tò ni ìyà tí ń jẹ àwọn ọlọ́pàá torí ẹ̀ tí mo bá ń lọ tí mo máa ń ṣẹ́ owó sínú àpò ni mi ò kì í bọ́ ọlọ́pàá jà lórí títì o torí wọn máa ń pìtì wọn ìyà tí ń jẹ wọn kọ́lọ́ ọmọ fìyà jẹ wọn àwọn bọ̀dá wa ń bẹ́nu wọn àwọn àbúrò wa ń bẹ́nu wọn àwọn ẹ̀gbọ́n wa ń bẹ́nu wọn àwọn ọlọ́pàá ò lójó ìtàn fi tán máa fi jà ní òsí lọ́wọ́ wọn àṣẹ kí wọ́n lọ jà wọ́n fún wọn ní ẹ ti níbi tán ti pàṣẹ fún wọn pé kán lọ kojú ìjà náà ni wọ́n pàṣẹ fún wọn pé ọyẹ ẹ lọ kojú ìjà wọ́n sì ní fún ní tán fi jà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n kú sínú oko inú ogun Boko Haram wọ́n á ń bù sí wọn ni ẹni tẹ́ ẹni kọ́ lọ jagun tí ò sí nǹkan tí ó fi jà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ insecurity tó ṣẹlẹ̀ yìí ẹ mọ iye ẹ̀mí tó ti bá lọ ni àwọn tó bá ṣe òǹkà statistically iye ẹ̀mí tó ti pé ogun internal crisis rí lọ internal crisis ni o kì í ṣogun pé ìlú kan lájọ ń jà o internal crisis láàrin ara wa ká sì máa para wa tá bá sọ iye ẹ̀mí tó ti bá lọ kò tó iye ẹ̀mí tó lọ nígbà ogun sífù wọ̀ kò tó iye ẹ̀mí tó lọ láyé ogun sífù wọ̀ ẹ mọ iye èèyàn tán ti pa ni ká pa odidi ìlú káwọn kan ó wọnú odidi ìlú ká sì bẹ̀rẹ̀ sí ní máa spray máa pa àwọn èèyàn lọ ẹ mọ iye abúlé tí wọ́n ti parẹ́ ni
ẹ máa yọ oríko tí ò exist mọ́ ni. Tí n bá fẹ́ travel mo máa ń dìdí sẹ́wó sápò lọ́tọ̀ ni. Gbogbo àwọn tí mo bá pàdé lójú ọ̀nà tọ́jà àwọn ọlọ́pàá ẹlòmíì ó ṣàdúrà fún ibi oníbàárà yóò máa ṣàdúrà fún ibi oníbàárà ni pé àfà ẹ lọ láyọ̀ o ẹ bọ̀ láyọ̀ o nǹkan kò ní sí yín o yóò bá àdúrà tí ń ṣe ẹ̀yin gan ò ní má fún lówó torí pé ẹlòmíì ọmọ ọmọ ti ń tọrọ yóò wá máa ṣàdúrà fún kíkankíkan mo ṣe já àfà yìí èmi ìdí ẹ̀fẹ́ tí ẹ̀ bá ṣàdúrà fún mi mo ṣe sàrà toró ní sàrà ni mi mo dẹ̀ mọ yìí sàrà mo mọ pàtàkì sàrà púpọ̀ èèyàn ò ní ṣàdúrà fún mi àfi tí ó bá sí káàsì lọ́wọ́ mi tí mo lè fẹ́ ní lókù tí mo tó ń bẹ lọ́wọ́ mi kódà tí ó bá sí lọ́wọ́ mi máa ń ká mi lára láàkó tí ẹ̀ bá ń ṣàdúrà fún mi kọ́ mọ́ sòwò lọ́wọ́ mi torí mo mọ iye àdúrà tí ẹ̀ bá ń ṣàdúrà fún mi màá gbìyànjú pé kí n fẹ́ nìyẹn lówó àdúrà. Ọlọ́pàá gbogbo àwọn ọlọ́pàá tí ń kanra máràlú kì í ṣe para dẹ̀ wọ́n ara ọ̀dẹ̀ wọn ni ara ọ̀dẹ̀ wọn ni ló fi lórí jẹ́ máa kanra má àwọn aráàlú ara ọ̀dẹ̀ wọn ni tára bá tẹ̀ wọ́n ṣe bí orílẹ̀-èdè ṣe bá àwa náà ti káàkiri ayé níwọ̀nba ṣe bá lọ sórí mo dé Egypt mo dé àwọn ọlọ́pàá àwọn ọmọ ṣe ń ṣe mo dé Qatar lè rí ọlọ́pàá lórí títì Egypt lè rí ọlọ́pàá lórí títì Saudi àwọn ọlọ́pàá wọn iṣẹ́ wọn náà máa gbájúmọ́ kò sí tọ́kàn wọn nílùú Saudi adé China àríbáwọn ọlọ́pàá wọn ṣe ń ṣe lè rí ọlọ́pàá lórí títì ètè ẹ bá rí lè rí ìbọn lọ́wọ́ rẹ̀. ẹ jẹ́ wà very careful àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá àwọn Boko Haram tí wọ́n ń gbé láàrin wa tí wọ́n pera ní alùsùnà wálé jamaha àkó yìí kán kẹrù wọn kó láàrin wa kán lọ bá wọn ọmọ ìyá wọn nùgbó ìjọ ní tá ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation òpònú kan nílùú wò ń bẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní takò wá tó gbógun tó ó lé alùsùnà wálé jamaha làwọn àwọn ọ̀faramọ́ Yorùbá nation ó sì ti faramọ́ mọ́ ṣe ń jí wá gbé wọ́n ń fẹsẹ̀ halẹ̀ lásán ni wọ́n àlè wọnú gbó lọ wọ́n kọ́ ọmọ ogun jọ àwọn ọmọ ogun wọ́n kọ́ ọmọ ogun jọ àwọn ọmọ ogun tán lè dẹ́fọn pa àwọn ọmọ ogun tán lè dẹ́fọn pa ẹjẹ́ má fún ẹjẹ́ kíjọba ọjẹ́ má àláwọ̀ wọn kọ́ má jẹ́ pé wọ́n yẹn jọ kọ̀lùdì papọ̀ torí wọ́n jọ ń pariwo alùsùnà wálé jàmáà ni kọ́mọ jẹ́ pé wọ́n jọ fi aṣòṣèlú gbà bá dénú gbó awóráwo nìyẹn. ẹ dákun àwọn Amẹ́ríkà náà tí wọ́n ń fọ́nà láti ẹjọ́ yìí àwọn Amẹ́ríkà Donald Trump ti ń fọ́nà láti ẹjọ́ yìí òpònú Donald Trump náà fẹ́ ju bọ́ǹbù jù ní nígbà tí ó ju bọ́ǹbù sínú igbó ọ̀fà lọ́rọ́ ju bọ́ǹbù sí ṣé ẹ rí i pé nǹkan ọlọ́run mọ̀mọ́ jẹ́ nǹkan sí wa lórílẹ̀‐èdè yìí òpònú Donald Trump tó náà ń fọ́nà I'm coming to Nigeria I'm coming to rescue you in Nigeria kìnìkan where is Donald Trump tó lóun fẹ́ wá kó àwọn èèyàn òun bọ̀ nínú igbó Sambisa àbí kí wọ́n pè é wèrè fẹ́ ju bọ́ǹbù ọlọ́jú bọ́ǹbù sílùú Ọ̀fà sọ́fà lá ní ojú bọ́ǹbù sí àwọn ẹranko játijàti wọ́n jọ ọmọ tán ṣe ni àwọn ni wọ́n ń kó amúnísàn fún wọn àwọn ẹran àdọ́gbọ́n fẹ́ wá kó àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ wa Donald Trump ó fọ́nu sáà àgbúrò rẹ̀ òun náà kàn fọ́nù kiri bí ajakara Iran lọkọ ya rẹ̀ Iran lọkọ rẹ̀ ó ń fọ́nù kiri bí ajakara àwọn alùsùn náà ti ní ọmọ àbọ̀yá àwọn alùsùn náà tàbí dùn mọ̀ wọn pé kọ́ mọ̀ wá bí àwọn aráàwò àwọn aráàwò èèyàn dáadáa ní ẹ̀wò bí mufti kan ní lọ́nà wo ń bẹ̀rùn mufti kan lọ́nà wo ń bẹ̀rùn
bóyá náà jẹ́ Donald Trump ọ̀nà kan fanu yóò ju bámbù wèrè lọ ju bámbù sọ́fà òpònú. àwọn èèyàn wà mádùúgbò rí nínú igbó ọlọ́n ju bámbù sọ́fà yóò tún pa àwọn aráàlú àwọn innocent people tó tún fẹ́ pa àwọn innocent people ọlọ́ni ọ̀jẹ̀ kí bámbù yóò yìn tí bámbù tó sọ sínú ọ̀fànjò ní tó bá lọ yìnyín tó bá yìn ní ẹ máa rú àdúrà èèyàn tí ọba kú nínú ọdẹ nílùú Ọ̀fà gbogbo ẹ̀yin ará Ọ̀fà mo bá ń dúpẹ́ àdúrà yín gbà bàbá ìmáàmù Ọ̀fà kò ní bàjẹ́ fún yín ẹ̀mí yín ogun àdúrà tí bàbá yẹn ń ṣe lórí múmbàrí gbà ẹ máa yẹ àdúrà èèyàn tí ọba kú nílùú Ọ̀fà tó bá jẹ́ pé rú bámbù tí wèrè òpònú ó lóun ojú òun káwọn sọ́jà bọ̀ láti Amẹ́ríkà àárí àgbúrò ẹ̀ látọ̀dọ̀ láti ẹjọ́ yìí sọ́jà rẹ̀ dà Donald Trump sọ́jà rẹ̀ dà nǹkan sọ́jà láti Amẹ́ríkà kò lè tún fẹ́ ju bọ́ǹbù tó lọ ju bọ́ǹbù sọ́fà Ọ̀fà lá ní ojú bọ́ǹbù sí àti kó ojú bọ́ǹbù sínú gbó Sambisa kí gbogbo wọn kú dànù. ibi tí màá dúró lálẹ́ lélẹ́yìí ìntọ́ ọba mọ̀ tó bá jẹ́ kùrìsì yìí lọ mọ̀ ni tó dá ọ lójú tó ṣe ni tó dì ní tíà ànábì ní amadi tíà ká má gbé tíà kọrùn má dá wọn lóhùn di kùrìsì yìí rẹ gbé kọrùn má gbé kiri torí kùrìsì yìí ìsọtọ́ dáa ni o gbogbo ẹni tẹ́ bá jẹ́ àfa ẹ lọ hàn méje méje má hàn ju méje lọ ẹ jẹ́ fún ẹ máa fi sẹ́yìn ẹlẹ̀ máa fi ilẹ̀ lálẹ́ yìí gbogbo ẹni tó bá jẹ́ àfa ìwọ tó bá tí ìbá tó ìbá sàfà pé àfa àtọ ọba mọ̀ kọ́bọ̀ hàn kùrìsì yìí méje sínú tákàdá funfun kán bá fi òwú funfun dì gbà láwọ̀ funfun ibikíbi tó bá ń lọ máa fi sára o lè gbé kọ́rùn kọ́sá wà lára rẹ̀ o lè fi sápò wàláyì mo fi alukùrìyàní àti sámútùbí láì ó dájú gan kùrìsì yìí méje péré ni ó dá èmi lójú mo fínúfíndọ̀ fílẹ̀ fún lálẹ́ yìí ìfọ́tọ̀ ọba mọ́ àfá àtọ ọba mọ̀ tó súnmọ́ bẹ̀wọ̀n kó fàáfà yẹn lówó fún lówó pé àfá àtọ ọba mọ̀ kó fún lówó pé ẹ dákun mo fẹ́ kí ẹ bá mi yẹn kùrìsì yù méje ọ̀tọ̀ọ̀tọ̀ inú tákàdá kan náà máa méjèèjì sí o wọn ní ìrànsọ́tọ̀ọ̀tọ̀ o wọn kùrìsì yù méje sínú tákàdá funfun ẹyọ kan wọn á wá bọ́ọ̀dì lówù funfun òwú funfun náà máa dì gbà láwọ̀ funfun máa fi sára tàbí kọ́ máa gbé kọ́rùn kọ́sà máa wà lára rẹ̀ wàláhì àksámtùbìláhì kò sí ibi tó lè máa lọ lágbàńlá ayé máa mú káàkiri gbogbo ibi tẹ́wú bá wà wà máa lọ fílẹ̀ ni tẹ́wú bá ń kan gbogbo èèyàn wàláhì kò ní kàn yìí mo fẹ́nàfẹ́ndọ̀ fi ilẹ̀ lálẹ́ yìí kùrìsì yìí ni ó dájú gan ó dá mi lójú gan kódà tó èèyàn bá ń fi sára tó bá wà nù mọ́tò tí mọ́tò bá ní ẹ́sídẹ́ǹtì tí gbogbo ẹni tí ń bẹ nù mọ́tò bá kú wàláhì ẹni ò ní kú kódà tí bá ń bẹ lára téèyàn bá wà nù pléènì tí pléènì bá já àfi tí ó bá sí lára ẹ lókù tí pléènì bá já ó survive tí pléènì bá já wàá survive tí bá ń bẹ lára rẹ tí wọ́n bá yìn ìbọn níbì kan ìbọn ò lè bá ọ ṣùgbọ́n ìwọ náà má dúró má sàyà gbangba síbọn o tán bá yìn ìbọn tíbọn ọba ọ má dúró máa sá lọ o mo fún ní fúndọ̀ fún yín ẹni tí ìwọ tó ọba wá nígbàgbọ́ nù rẹ̀ in tó ọba mọ̀ tó lè fi protect ara rẹ̀ ṣe o protect yourself and your children with your immediate families in tó burú jù lọ èèwọ̀ tí wá ń bẹ́ ń bi kùrìsí yù yẹn torí máa ń fòkó lára tẹ́ẹ̀rẹ̀ rí mọ́ tẹ́ bá ti mú wọnú tẹ́ bá ti mú wọ bí ilé ẹ̀gbin kàn ṣàyédé wà tì ní ìmọ̀ àfò iṣẹ́ tí mo ti ń ṣe fáwọn èèyàn náà sẹ́yìn yìí more than 20 years ni o ìmọ̀ àfò tẹ́ fi sápò tẹ́ bá ti mú wọlé ẹ̀gbin kàn ṣàyédé wà tì ó máa disappear ìmọ̀ disappear o ọmọ disappear o wàláhì ọmọ disappear wàláhì tó bá ti mú wọlé ẹ̀gbin tàbí ó mú lọ sáàyè ẹ̀gbin ọmọ disappear wà kásà èdè wà tí ò ní rí mọ́ so mo fínúfíndọ̀ fílẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe Ọlọ́run ó dẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ fún yín pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run
lẹ́yìn rẹ̀ ntọ́ ọba mọ̀ tọ́ ọba nífẹ̀ẹ́ sí yẹn tí ẹ̀mí rẹ̀ ò ṣiṣẹ́ pẹ̀lú yẹn tó ní interest lórí tí mo sọ yìí ntọ́ ọba mọ̀ tó jogún lọ́wọ́ àwọn baba ńlá kú baba rẹ̀ tí wọ́n bá máa ń lò ṣe sára o orílẹ̀-èdè tá a wà yìí tọ́ ọba fi gbèsè ayé ara rẹ̀ ṣe rere ayé mi àmọ́ bí ó ṣe rí o ìgbésí ayé tá ń lò lọ́wọ́ ìlàmọ̀ o inú ayé mi tá sì lọ já sí Ọlọ́run nìkan ló mọ̀ o ẹ jẹ́ á lo eléyìí ká lóore ká má pa wá lójú àwọn ọmọ wa ká má pa wá lójú àwọn ẹbí wa ká má dẹ̀ pa àwọn ọmọ wa lójú wa ká má pa ìyàwó wa lójú wa ká lò gbèsè ayé tó dáa kọ́lọ́ ọba ó dẹ̀ máa fi sí ẹ̀sọ́ wa kọ́ má fa burú kan wá gbogbo ń tọ́ ọba mà tí bá máa jẹ́ téèyàn máa lò gẹ́gẹ́ bí ìsọ̀ látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́ máa fàṣẹ sí tọ́ ọmọ páwọn bàbá rẹ̀ máa lò tọ́lọ́ máa fi àṣẹ sí má jẹ́ ká alùsùn náà kan tán ọjẹ́ kó sọ tí bàbá rẹ̀ tí àwọn bàbá rẹ̀ bá tán máa ṣe tó dáa má jẹ́ alùsùn náà kan tán ọjẹ́ kó dànù o tọ́ ọba dànù ọ̀yọ́ ò ní o ìjọba gan à ń ṣe tíà fún wọn ń dúró tíà o à ń ṣe tíà fún fáwọn ìjọba o àwọn tẹ̀ ń rí yẹn ọ̀pọ̀ pé wọ́n ń kó security sẹ́yìn tí à ń bẹ lára wọn o má jẹ́ ká tàn ẹ jẹ o tọ́rọ àgá mà pé inú bí ayé tó dá wa sí kí ló tọ́lọ̀ dá wa sí UK kí ló tọ́lọ̀ dá wa sí tọ́wá jẹ́ pé inú bí ìlọ́lọ́ dá wa sí ó sì mà pò ní purpose àjọ máa fi report ẹ̀ ni àmọ́ irú ẹ̀sẹ̀ tá a ṣẹ̀ tọ́lọ́ wa dá wa sí ìlú yìí kí ló tí ọ̀dà mi sí ìlú China tí yìí fọkànbalẹ̀ wa kí ló tí ọ̀dà mi sí ìlú UK kò ní tí ọ̀dà mi kó dá mi sí US kó dá mi sí London àmọ́rú ẹ̀sẹ̀ tá a ṣe àdèmọ́rú ẹ̀sẹ̀ táwọn bá dá wa ṣe torí ẹni Ọlọ́run bá dá sí Nàìjíríà Ọlọ́run fẹ́ kó wá fèsì challenges ni ọ̀tọ̀ ní challenges oúnjẹ ọ̀tọ̀ ní challenges security ọ̀tọ̀ ní challenges iṣẹ́ ọ̀tọ̀ ní challenges ọ̀nà ọ̀tọ̀ ní tiná Ọlọ́run má jẹ́ àfèsì ẹ̀kú bá ṣe ń bá lọ yìí o kò sí ibi tí rọrùn wà lórí education kò sí rọrùn security kò sí rọrùn health kò sí rọrùn jíjẹ mímu kò sí rọrùn iṣẹ́ kò sí rọrùn Ọlọ́run bá ó là wá o yọ là wá tó wá jẹ́ pẹ́sẹ̀ náà lọ́pọ̀ kọ́lọ́run dákun kó dárí ẹ̀ṣẹ̀ jìn wá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh á pàdé lọ́jọ́ mi. èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹsẹ̀ kó ni. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ káwa lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀. nílò gbàtọ́ yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá lè ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlàjì kan pa wọ́n ok now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn game òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó ok now kàn sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kàn kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀bẹ̀ ìbọnlẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò lè béèrè owó mo ní mo sọ mẹ́ta ara tèmi pẹ̀lú àwọn tèmi àwọn lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà ó gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò rán ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí n wọlé gọ́vnà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìlú ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ bí gbèsè kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jí ẹgbẹ wọn sórí nìkan mọ
àwọn tó dẹ̀ jíyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí ká sẹ́ mọ́ tó dẹ̀ nìkan jẹ́ pé bọ̀ kó mọ̀ ní pé mo tún dọ́wọ́ ohun tó ṣe é nìyẹn gbogbo alamọ tó ṣẹlẹ̀ nínú ilé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún 5 lẹ́yìn gbòòrò tí mo nẹ́rẹ̀ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́n sòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tó ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drọ́ọ̀gì tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drọ́ọ̀gì orí mi pé jù tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà sẹ́yìn lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọn kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kànlẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́ náà tọ̀wọ́n ọ̀dà ayọ́ sọnù kò lè jọ́ yóò jìnnà ẹ wo dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ sódà ó sì lọ́dún 8 láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún 8 ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensas Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́n expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n máa ń tákù Tinubu ọmọ sọdún 8 tiẹ̀ náà èmi ò lè báyìí sí yẹn mi ò lọ school mi ò kàwé òun kà lákà yìí ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè báyìí tákù ẹ gbogbo géèmù rọtẹ ń gbá tẹ kẹfẹ mọ fún àwọn èmi àwọn ọlọmọ sọ pé ọpọlọ yìí ti dàrú àdèmọ dárúkọ wọn láìpẹ́ ṣe ti understand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọ́n láwọn kẹfẹ́ kó náà jẹ́ fẹ́ mọ dàlú tẹ́tàrí block wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn yín mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń gbára wọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá lóko wọn wọ́n kàn fa àwọn ọmọ lọ́wọ́ à ń ṣe human right lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́ni jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè dìfẹ́ǹdì pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ wọn dà lórí wa kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká fọpá sàdárú ká lè kó àníyànjá ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ bàjẹ́ fún yín ọjọ́ dẹ̀ ní tì í ẹni sì ṣe láéláé owó ẹlẹ́dì president ẹlẹ́dì gọ́fúnà lórílẹ̀‐èdè wa táwọn tó fẹ́ sẹ́rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè Ògùn dẹ̀ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́ ká kú ẹni bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mì kò easy tẹ bá ní kò kàn yín sí àwọn ọmọ iná jí gbé wọ́n ẹ̀wọ́ yẹn dìde pé kí láwá jẹ́ president gba jẹ́ twenty union fún káwọn ẹ̀ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan ju anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ bá spark ní sin gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa spark lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kọ́nà àwọn yàrá gbọ́ ju tí ìrù àìbá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún
gbogbo state ní gba security vote kí lẹ fi ń ṣe kí ni security vote táwọn governments ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe talent kò fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí ìjọba ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ governor owó tẹ̀ ń gbà ìfira private jet state ò dé ní tiẹ̀. ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìjọba ti lọ tẹ́kọ̀ máa gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lẹ́ ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lẹ́ ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn ẹ̀kẹ́ ń pa àwọn lọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń pèsè lẹ́fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àwọn àmọ̀tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún pé tó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣe wọ́n dẹ̀ jẹun ṣe to understand security for tí federal government ń gbé fẹ́yìn níbo lẹ́ ń kó sí tẹ́ẹ̀fì lè because ohun tẹ́ẹ̀ ń bìlẹ̀ fún ẹgbẹ́ state governor níbí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀ exactly eléyìí ní number one state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa wá mọ́lé lóru tẹ̀sí lè sọ pé kán fi wálẹ̀ okay now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ̀yin fi ń ṣe ẹ̀ ń kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irú ìfẹ́ mi wá nu gbé láti secure yẹn ẹ̀yin gọ́vnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ́rọ̀ kọ̀ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS ohun tí ń fẹ́ ìjẹ́kùn lè ṣe wá bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ́dẹ̀ ń pa àwọn nìkan náà ló yà kó tẹ́bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbákan tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ìjọba bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́tí wọn sáà nǹkan tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for ti federal government ń kó fún yín tẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìjọba ẹ̀kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún security abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security for ti kankan o kẹ sọ káwọn abi federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn ẹ̀yìn bẹ́ẹ̀ lẹ́ fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba jẹ́ fún gbogbo yín ojú òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ́ ẹ̀ wà ń bẹ̀ ọ̀pẹ́lẹ̀ nǹkan yìí tẹ́yìn náà bá dé bẹ̀ ẹ̀ ti di ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ̀ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ń ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra ẹ̀ rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ̀ fáyà wọn dànù gbogbo ẹ̀ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ̀ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ lọ wo ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ̀ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòún dóyìí ẹ tí mọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe fẹ́mi ni kò dúró de president ó lóun ò ní dàtí ó ní because òun gba security force òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà wo láti tó fún sí gbogbo èrò ọwọ́ ẹ̀ àwọn náà tí wá sọ di business Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Masih berulang
jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.